Hi everyone, welcome to my channel. Ǹjẹ́ lè ṣàlàyé fún wa bí ẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò tẹ́ fi di ẹni tó gbé òrìṣà Olúfọ́n lọ́wọ́ yìí? Èsì mi ó ń lé ní kí náà pẹ̀lú ń lé òrìṣà nínú ń lé tó ń jẹ́ ń lé ọmọ kékeré káàkiri máa ṣe wọ́n bá pè mí lákòdì mo ti sá lọ wọ́n kì í wọnú kòtò kan ó wà nínú àkòdì wọ́n kì í wọ bẹ̀ tí ní ẹgbẹ́ rẹ máa pa mí mo ti sá jáde rè ní mo bá lọ bá ìyá mi lóńdóró dùn ìyá mi kí ni àti ìyá mi àti bàbá mi wọ́n ti mọ̀ sí alájà ni wọ́n o dáàdì mi náà aláàjì ẹ kí n lọ wọnú kòtò ni kí n wọnú kòtò ni ẹ mọ̀ kó bá mi kí n ọ̀rọ̀ èsì ọ̀rọ̀ orí rédíò àfẹnubá lè jókòó mo bá lọ ìyá mi kí n lá wọ́ bẹ̀ mo ti wọ́ bẹ̀ rẹ̀ ní bí baálé ti dìde rẹ̀ ní bí baálé ti rí kí n gbọ́ bí yẹn kí n ṣàdúrà àti kí ni iye mo mọ̀ yìí mi ì dá kankan mọ́ kí ni máa wí mo ti máa ṣe gbogbo rẹ̀ náà ọmọ ìgboro ọmọ kékeré mo bá dé wọ́n bá kí n gbóbi yẹn kí n ṣàdúrà tó bì kí ni máa wí o kí n sọ yẹn bá wí pé àṣẹ máa gùn bẹ́ẹ̀ ti kóbìnrin kó mi gbogbo wọn wà bẹ́ẹ̀ wọ́n bá pa bì bá lè pa bì gẹ́gẹ́ kí n ṣàdúrà mo bá ṣàdúrà bọ́n ti mú mi débi rè ní ilé ìlú ṣàlàyé nínú ilé Olúfọ́n yìí bí mo ti wọ́ bẹ́ẹ̀ ti tilẹ̀kùn pamọ́ mi rè ní lẹ́yìn nǹkan bá ojú mi bá ti rí kí n máa sọ fún àwọn ń ta kí n pa bì dáàdì mi àti mọ́yìn mi ló ń tẹ́ bá lọ bẹ́ẹ̀ ti kóbìnrin bẹ́ẹ̀ náà ni mo pa bì tán spirit mi wá bí mo ti wọ bí gbogbo nǹkan mi ti ara mi wá saint mi get ara mi mọ́ gbogbo mo wò pé ibo mo tún wà yìí ẹ get ẹ mo tà ń kígbe ìyá mi mẹ́rin mi ǹjẹ́ kó yẹn bí mo ti pa bìtọ́ nìyẹn baálé ti mú obì ẹ̀wà ibi lásùkùkù baálé náà kí n bọ́ ń pa bí òun mo pa bí baálé mẹ́rin náà sáré ni baálé wá wí èsì ìwọ̀ ló kàn ọkọ rẹ ni ìyẹn dádì mi bí dádì mi náà ti sáré náà bí ẹ̀sìn mi kò pa mẹ́rin náà pa gbẹgbẹ àwọn obìnrin bí mo ti máa jáde mo ti weak kò yé mi mẹ́rin gẹ́tà ara mi mo ti jáde bí wọ́n ti rí kábíyèsí o àti Olúfọ́n òdìdó Olúfọ́n yìí náà ẹ̀rù bà mí mi mọ̀ kan máa ṣe kí ni máa wí nígbà mi mọ̀ bí ọdún fún yàn ní ìjì mi mọ̀ bí ọdún fún yàn lóbí mi mọ̀ nígbà kí n kó gbogbo rẹ̀ wá sínú àkòtì mo wá dúró nígbà máa kó síta báyìí lógún ó ti gbé gbá wá ó ti gba obìnrin yẹn síbẹ̀ ó ti gbé lọ sínú àkòtì kí gbogbo rẹ̀ bó ti jáde ní o. ẹ ṣeun ẹ jẹ́ kó tó di pé ẹ di olórìṣà ǹjẹ́ òrìṣà gangan ni ẹ gbé lọ́wọ́ láti ìbẹ̀rẹ̀ ayé yín wá ni àbí ó dìgbà tẹ́ ṣẹ̀ṣẹ̀ di olórìṣà? ní ẹ̀sìn kan ẹ mọ̀ ìdánísì tẹ́bọ̀ pé mo wí Jíbádé Fálọpẹ́ lórúkọ mi ṣùgbọ́n ìgbà mo di olórìṣà ni mo sọ bẹ́ẹ̀ Jíbádé òun lórúkọ mi Fálọpẹ́ lórúkọ mi Ismaila Muslim ni bàbá mi Bánjí ni Bánjí Fálọpẹ́ lórúkọ rẹ̀ Sàríyù níyà mi Fálọpẹ́ Ismaila Fálọpẹ́ náà sọ mí ṣùgbọ́n a gbọ́dọ̀ gbọ́rùn yẹn ní òrìṣà ẹ̀sìn ọ̀hún ni ẹ̀sìn Mẹ́kà ṣùgbọ́n Jíbádé Fálọpẹ́ Olúfọ́n Ilé Ifẹ̀ kábíyèsí o. ẹ ṣeun jẹ́ ní ìmọ̀ràn fún àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé? ìṣẹ̀ṣe la máa ṣe
ẹni tó ṣe pásítọ̀ irọ́ ni ẹ̀sìn òyìnbó ni wọ́n iyọ̀ òyìnbó ló bó wọn lára dúdú ni gbogbo wa wọ́n jẹ́wọ́ ní ọgbọ́n ni wọ́n ń lò ẹ lè rí nǹkan kankan sáré pidán àwa lè pidán idán máa pa ọpọlọ wa náà ni àwọn bàbá rí àgbà ni ló gbé gbogbo kínní nì lọ ṣẹ́ẹ̀tì ń sọ̀rọ̀ gbogbo rẹ̀ ń sọ̀rọ̀ àdó ni idán ni nígbà wí kòrò dídé o kòrónà sọpọnà ní sọpọnà oníkòrò àbí kòrò fighters àbí kí náà ń pè é kòrò àbí kí náà ń pè é yàrá ìdí nìkan tó bá yẹ pé àwọn ni àwọn olówó ni yẹn máa London yẹn máa sá lọ tó bá yẹ pé Nàìjíríà ó yá ẹni bá lè wí pé kòrò pa nìkan nífẹ̀ẹ́ ọba Adéyẹyè try Ògúnwùsì Àjàjà fèsì kẹgúnlẹ̀ ní bàbá ẹ máa pẹ́ o Ọ̀nìrìṣà ajá àdìọ́ tẹ̀mọ́lẹ̀ wọ́n pìtàn ń bàjẹ́ ṣùgbọ́n ó máa gajọ̀ tá lọ ibi tó ń lọ ní eléyìí Kúnlé ọba ó mọ̀ ọ́n sí ọmọ wọ́wẹ́ ńgbà lọ́dún méjì ní ìdílé wọn ìdílé ẹlẹ́ máa lo igba ọdún àrìmọ̀kà ẹlẹ́ ó máa gùn lẹ́mí bí pẹ́pẹ́ ọba lùfọ̀n ní kí ló jẹ́ kó pẹ́ kó jogbo jata ó mẹ́sùsùn ẹ̀sùsùn níye mọ́ ó tún mọ̀ wọ́n wẹ̀ ó tún lè rìṣà ṣe ó ń ṣe gbogbo rẹ̀ ẹni wọ́n mọ́ ọmọ ń gbà tiẹ̀ o ṣùgbọ́n ẹni máa ga ẹsẹ̀ rẹ̀ àti rìn mọ̀ wọ́n bẹ́ẹ̀ kábíyèsí o yàgbé àbá bí tẹ́wà ẹ o mọ̀ wọ́n bẹ́ẹ̀ o mọ̀ wọ́n bẹ́ẹ̀ o nítorí wọn lè tó ẹ nígbà kan bàtọ̀ ń wọ ni kò bá kókó wọn á tún máa gbà á tún máa bọ́ ẹ o ó gbọ́dọ̀ wo bẹ́ẹ̀ o don't back go straight ibi tó lọ yẹn nu who is perfect na only God na perfect o nobody na perfect o àbí no be so. Yes. Ó yà o. Ẹ ṣeun ẹ jọ̀ọ́ ẹ fẹnu bà nǹkan kan lẹ́ẹ̀kan yẹn ní idán ǹjẹ́ ìyàtọ̀ wà nínú idán àti àwọn nǹkan bí agbára ilẹ̀ Yorùbá. Bàbá agbára ilẹ̀ Yorùbá àṣẹ ni ẹ̀wọ́ ọba fàṣẹ sọ̀rọ̀ ọ̀ní náà máa wí bẹ́ẹ̀ láwí ọba fàṣẹ sọ̀rọ̀ àṣẹ ni tó bá rí ọ̀yà ẹ̀ máa wò nísìnyí o Ọlọ́run jẹ́ ká irú ẹ o ẹ wo kíní ẹ wo ìsán èmi mo lè mú báyìí tí bá mú báyìí ara dán ni o agbára kan nílé kò tí ní ìtumọ̀ wọ́n gbọ́dọ̀ gbé wá àtúgbọ́dọ̀ bu omi lé Ọlọ́run jẹ́ ká gbé ti wá ẹ gbé mi jẹ́ kó bọ́ síta omi ẹ̀rọ rèé ká tún lè ṣe nǹkan báyìí omi ẹ̀rọ ọdún dọdún abájẹ́ lọ́dún ọdún dọdún míì ń rèé ẹni máa wọjú bí ó gbọ́dọ̀ bu omi ẹ̀rọ yẹn wọjú ẹni orí bá ń fọ́ a gbọ́dọ̀ fún ẹni inú bá ń agbọ́dọ̀ fún ọgbọ́dọ̀ rọrùn fún oníbìnrin yìí gbogbo rọrùn tẹ́kọ̀ rọrùn tẹ́já ẹjá kéfìfì inú omi kan fọwọ́ rẹ̀ kan forí rẹ̀ àrùn ekúdẹ̀ kéfìfì inú omi kan forí rẹ̀ àrùn ọmọ rẹ̀ nírí wa mú o ara dánrè ẹná ẹ̀gbá o kẹ́ ẹ lówó nítorí ọjọ́ mi ọjọ́ rẹ o bàbá rí gbá àṣẹ Ọbàtálá fi síbẹ̀ ní èsàwàlà ṣe ó tún dọ́dún mí o chance kan ní ilé àtórí nǹkan ṣe kan lẹ́lẹ́dùnmáre o àtórí nǹkan ṣe kan ní o Ọọ̀ni ó káre Adéyẹyè Ẹnìtàn mo ké o máa pẹ́ o ó máa gúnlẹ̀ mí o eku á máa ké bí eku lọ́dọ̀ rẹ o ẹja máa ké bí ẹja lọ́dọ̀ rẹ o ọmọ ènìyàn máa fọ́ ń bẹ́yìn yan ó ní kúléwe wàá dá gbogbo tán a máa pẹ́ wàá kó ajẹ́ pẹ́ àwa náà ní bú ọ lẹ́yìn jẹun ẹ̀dá kẹ́ẹ̀dé èèyàn kéèyàn tó bá ti bínú obìnrin tó bá ti wíwá Adéyẹyè
wọ́n bínú rẹ̀ á máa bínú rẹ̀ nítorí tẹ̀ bá ti bínú rẹ̀ ó lè lè lọ ó dẹ̀ ní ga ṣùgbọ́n máa jù wọ́n lọ. ẹ̀gbọ́n ayé ní gan lẹ́sẹ̀ lóní o ẹ̀fọ́ ayé rẹ̀ ní fún ọ ó wà ní tatu àgbà mọ́lẹ̀ àwọn tó ní ayé ọ̀pápá nìkẹ́ àwọn ẹyin ìjẹyẹ mọ́ mi ìyọnu wọn ló máa rí ọ tó bá ti rí ìyọnu wọn máa ń tiẹ̀ sí fi àwọn yẹn lẹ̀ wọ́n lè tó ẹ̀ máa kó bàtà kó wọn máa káṣọ àlò kẹ́kẹ́ máa ṣe tiwọn ìwọ àṣẹ máa múlẹ̀ lẹ́rù rẹ kábíyèsí o kábíyèsí o kábíyèsí o àti ènìyàn bínú ọkùnrin àti ọkùnrin àtobìnrin àti ẹnikẹ́ni kan fi ẹ̀bẹ̀ gbẹ̀bí rẹ̀ àti èèyàn kan bí káfẹ́ gbẹ̀bí rẹ̀ ìrọ̀rùn ni tó máa jẹ́ fi yín o eku á máa kébé eku lè rí ẹja máa kébé ẹja o ọmọ ènìyàn máa fọ̀ bẹ́ẹ̀ ni o ẹni fẹsẹ̀ gún ẹgbẹ́ ayé lónìí o ìdàgbáyé níwọ̀ ẹlẹ́sẹ̀ ẹni tátú àgbà mọ́lẹ̀ ẹni ráre o ẹni ṣínà o kọ́kọ́ nǹkan odò ayé nìkan yín o èdè ayé ní dín oyin ní gbàbọ̀dẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí o ojú ọ̀nà tẹ́ ń tọ̀ ní ti gbọ́mọ yín lọ́wọ́ ẹni bùkọ́ kutu o ìyọnú eku ìyọnú ẹja bẹ́ẹ̀ ni o Elédùmarè àbáyín ṣe o Ọbàtálá ọba takuntakun òde rànjẹ́ aláàlá ni ó wẹ̀ ní tó má ti taṣọ àlàbọ̀ ọwọ́ ayé ẹ̀ka ọwọ́ ayé ìdúkọ́ ẹni tó ń fojú wò mí yó ìgbésí ayé yìí ní bàjẹ́ o gbogbo nǹkan tẹ́ ń retí tẹ́lẹ̀tẹ́lẹ̀ etí yẹ̀ fi ń gbọ́ lónìí etí yìí nìdí o gbogbo nǹkan tẹ́ ń retí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti bọ́ sí o àṣẹ òrìṣà ni eku kéré ẹja kéré o eku kéré ẹja ọmọ sọ ní eku kéré ẹja kéré ẹni sọ ní eku kéré àní wàhálà ẹni dààmú gbogbo ọmọ Ilé-Ifẹ̀ ní dàrú Nàìjíríà ní dàrú Ọ̀ṣun state ní dàrú o gbogbo president wa ẹni ṣé tí ó ọba Adéyẹyè ẹni tó máa pẹ́ lórí ìtẹ́ mọ̀mọ́ dá wọn lóhùn ọmọ sí náà lọ́tẹ̀ ó máa jẹ́ ká wí tiwọn èmi Òrìṣà Olúfọ́n àkọ́bí Ọbàtálá èmi mọ́ sọ̀rọ̀ yóò mọ̀mọ́ dá wọn lóhùn wọ́n lè tọ́ gbà kan máa wí tiẹ̀ máa ṣe tiẹ̀ fẹ́yìntì. ẹ ṣeun bàbá a máa rí yín bá o. àṣẹ Òrìṣà.